mélòó lọ̀rọ̀ tí Dr. Sarof sọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ jàbàtà? Kódà tó bá jẹ́ pé bóyá ẹ̀yin Ìlọrin ẹ fẹ́ bínú tán tòótọ́ tá a mọ̀ pé ẹ fẹ́ bínú, kò yẹ kí jàbàtà tó máa sẹ̀mí nínú Ìlọrin lásìkò tá a wà yìí. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Dr. Sarof àti Ìlọrin tó gba orí ọ̀rọ̀ àgbàgbé kan báyìí tó di pé ẹnìkan tó bá gbá Dr. Sarof mú wọ́n ná wọn bí ejò àjẹ́. Àwọn kan ní Dr. Sarof wọn mọ tí ń ṣe. Lákọ̀ọ́kọ́ ni pé ìlú Ìlọrin ìlú tó pàtàkì sí gbogbo ohun tí máa ń jẹ́ ìran mùsùlùmí ni. Kí ló sì jẹ́ pàtàkì ni pé ìpìlẹ̀ Ìlọrin ní ń tá a mọ̀ Ìlọrin, orúkọ tí a mọ̀ Ìlọrin mọ̀ ni pé ìlú ẹ̀sìn ni Ìlọrin. Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí a sọ pé wọ́n ṣe gbìyànjú ẹ̀sìn, wọ́n dààmú, wọ́n ṣe gbogbo ẹ̀, orúkọ wọn ń jáde ńìlọrin. Ọ̀pọ̀ láwọn ìlú mi náà tí ò lóǹkà o, àmọ́ Ìlọrin bá a bá tú lọ bá a tú bọ̀ a lè má kí Ìlọrin. Kí la fẹ́ lò ní pé ọ̀pọ̀lọpọ̀ tí ń jáde nínú Ìlọrin ní àsìkò tá a wà yìí, pàápàá jùlọ láwọn ọ̀dọ́ ọ̀ǹdọ̀ ti ìlú Ìlọrin. Fún àpẹẹrẹ, ẹ wo tó lè ṣẹlẹ̀ sí Abdulrahman tó pa Hafsan jóni, ẹ wo tó ṣẹlẹ̀ sí. Ẹ wo oríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní Ìlọrin. Kódà tẹ́ ẹ bá gbọ́ àwọn kan ní báyìí pé àṣẹ Ìlọrin náà, àwọn ìlú yòókù náà ní ìbàjẹ́ tí wọ́n ti ń ṣe tó pọ̀ gan, tó kọ́dà tó burú jù Ìlọrin lọ, ṣùgbọ́n ó kọ́ tí Ìlọrin ti gbé sórí débi pé lóyún kan sọ pé ìlú tó jìnnà sínú tó súnmọ́ àlùjánnà náà, àwọn èèyàn ò lérò ń gba pé àwọn nǹkan aburú kọ̀ọ̀kan ti ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó kọ́ tí a sọ Ìlọrin látara ẹ̀sìn. Ọ̀rọ̀ Dr. Sarof tí wọ́n á ní wọ́n sọ tó di wàhálà nísìn, oníkálukú ń sọ lọ́tùn sọ lósì. Nígbà tí amúra kankan tóun wá ń le tá a yarí táwọn ti tó kẹta ń fojú gbà lórí ọ̀rọ̀ tí Dr. Sarof sọ. Mélòó lọ̀rọ̀ tí Dr. Sarof sọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ jàbàtà? Kódà tó bá jẹ́ pé bóyá ẹ̀yin Ìlọrin ẹ fẹ́ bínú tán tòótọ́ tá a mọ̀ pé ẹ fẹ́ bínú, kò yẹ kí jàbàtà tó máa sẹ̀mí nínú Ìlọrin lásìkò tá a wà yìí. Kódà kò yẹ kí jàbàtà tó máa rí Ìlọrin kì í mara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ìlọrin lásìkò tá a wà yìí. Mélòó wá lọ̀rọ̀ Dr. Sarof lẹ́gbẹ̀ẹ́ jàbàtà? Ìdẹ́bù tẹ́jẹ́ jẹ́nu o. Ọ̀rọ̀ jàbàtà náà burú jù báyìí lọ. Olú ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àrò ẹ̀yin Ìlọrin ẹ kú mọ̀ pé àwọn ìgbà kan sọ tá a lọrin torí pé kí ni àwòrán ní Ìlọrin díngì ní Ìlọrin jẹ́ fún wa tí ò gbọdọ̀ fọ́ láwa tá a jẹ́ mùsùlùmí. Ṣùgbọ́n tó bá jẹ́ mọ́ nǹkan àdọ̀tí tó lè máa tàbùkù ẹ̀sìn tá a lájọ gbé dání kájọ kíyèsí ní táwa ní láti sọ. Gbogbo ara ń gbé Dr. Sarof, gbogbo tí wọ́n máa ké ní ọ̀rọ̀ Ọlọ́run lọ́rọ̀ ànábì ọ̀rọ̀ ń ṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam, kò sẹ́ni tó lè sọ pé irọ́ ni à ń sọ, òdodo ni. Ṣùgbọ́n tá a lè sọ ní ọ̀dọ̀ Dr. Sarof ni pé ọ̀nà tí wọ́n ń gbà gbé kalẹ̀ ó le, ọ̀nà tí wọ́n ń gbà báwọn èèyàn sọ̀rọ̀ ó le, ahọ́n tó le ní wọ́n fi máa báwọn èèyàn sọ̀rọ̀. Lérò tẹ́ pé tí ìbá ti pẹ́ tí ọ̀rọ̀ ẹ̀sìn bá ti yé tẹ́lẹ̀ tẹ́mi ẹ̀ sì rọ̀ fẹ́ sìn tẹ́kọ̀ lè má gbọ́ wọn yé, ó lè rí ẹ̀sìn ní rí pé bóyá ẹ̀sìn yìí burú, bẹ́sìn lè ṣèyàn ní ṣùtà lọ́rọ̀ Dr. Sarof. Ṣùgbọ́n gbogbo tí wọ́n ń sọ gbogbo alamọ̀ pé òdodo ni wọ́n ń sọ. Kò ṣègùn ńlọrin lódodo, kò sóró ńlọrin, kò sí kíní kan ńlọrin. Àmọ́ àwọn ọ̀dọ́ kan wà pé tí wọ́n ń ṣe ńlọrin tí gbogbo àjọ fojú tá a sì gbé tí gbọ́dọ̀ àjọ fojú rí ó burú ju nǹkan kan lọ. Ẹ fàpẹẹrẹ ní ìsìn ẹ̀rọ orí bí ẹ ti máa lọ yan náfìlà lórí òkè kan ní ìsìn tí wọ́n lọ kírun lórí òkè kan, wọ́n lórí òkè ibì kan. Ẹ dákun nínú níbo Ọlọ́run ti sọ̀rọ̀ orí òkè òun, níbo Ọlọ́run ti sọ̀rọ̀ níbo lànà ti sọ̀rọ̀ orí òkè òun. Gbogbo irú nǹkan bẹ́ẹ̀ náà yóò máa kó ìdọ̀tí ẹ̀rẹ̀ bó kọ tí Ìlọrin gbé lérí. Ojúlé ọmọ Yorùbá èmi ò wá láti wá dẹ́nì kankan lẹ́bi o, ṣùgbọ́n èmi kàn fẹ́ rọ ẹ̀yin Ìlọrin
ẹ bá ní tẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú bàbá wa dókítọ̀, ẹ bá ní tẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú bàbá wa dókítọ̀ Sharof, torí pé olùmọ̀ ẹ̀sìn ni wọ́n o, tí ò rújú lẹ́gbẹ́ kọ̀sẹ̀ tí ó mọ̀ gbódòdó ní ẹ̀ ń sọ, ṣùgbọ́n náà tí ẹ̀ ń gbà aṣọ ó le ó wúwo lára, pàápàá jùlọ ẹni tí ọba ti ń jìn sí àwọn kankan tọ́lọ́ ń sọ pé tọ́lọ́ ń lòdì sí àdínbánì sàláwọ̀ tó ṣe léèwọ̀ fún wa, ọ̀rọ̀ rẹ̀ ó le lára, kódà bí kí dókítà kú ní ọmọ ọ̀sẹ̀ lómi, ṣùgbọ́n ẹjẹ́ àjọ jẹ́jẹ́ níta náà bá ń ṣe tó bá kù díẹ̀ káàtó ẹ̀jẹ̀ ajáwọ́ kú ń bẹ́ẹ̀, tẹ́ pé tí wọ́n bá ń pè yàn lẹ́nu yànyàn èèyàn ṣe kíni èèyàn máa panu ẹ̀ mọ́. lórí Dr. Sharof èmi ò rí ẹ̀ka ń bẹ torí pé ṣe lọ́rọ̀ nìkan ní wọ́n dákọ̀ Òwò, wọ́n dákọ̀ Ògbómọ̀ṣọ́ tọ́jọ́ ìlú wọn gangan, oríṣiríṣi ìlú wọn dákọ̀ nílẹ̀ Yorùbá. Ìlọrin nìkan ní ariwo ẹ̀gbalẹ̀ kan nìsín, kò jù báyìí lọ o. Gbogbo ẹ̀yin afárá Ìlọrin ojú òní ti wa, ẹjẹ́ àna sùúrù sí o, ọ̀tọ̀ òní rẹ́rìn wa o, ó dàbọ̀ náà.